níbo láyé ń lọ ọmọ èmi tún pòórá ní Ṣàgámù. ọmọ tẹ́ ń wò lójúwòran yìí Àlímọ́tù Àṣàfà ọmọ 23 years. iṣẹ́ kọ̀ǹpútà ni wọ́n pò ṣe ní Overcomer Computer Center tí ń bẹ ní àdójúkọ Magistrate Court ní Ṣàgámù. ọjọ́ 13 oṣù kejì ọdún 2025 tá a wà yìí náà lọmọ yìí kú òǹlé pé òun lọ ibiṣẹ́. ìyún Overcomer Computer Center tí ń bẹ ní àdójúkọ Magistrate Court ní Ṣàgámù. bí ọmọ yìí ti lọ́nu o àlọ́lá rí àràbọ̀ ẹ má pa ẹ má jẹ ẹ má fi borí ẹran ọ̀hún ni. n tá ń pè lẹ́ran ọ̀hún ewu ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. àwọn ọlọ́pàá wọ́n ti fi ọ̀rọ̀ ọmọ yìí wọ́n ti fàwòrán rẹ̀ léde. àwọn ọlọ́pàá ti fàwòrán ọmọ yìí léde wípé ẹnikẹ́ni tó bá rí a tangible information àbí tó bá gbọ́ àbí tó bá kófìrí ibi tọ́mọ yìí rìn sí àbí tọ́mọ yìí wọlẹ̀ sí kó fi táwọn létí ṣé òwá ti dẹran ọ̀hún. mọ́ ṣe é lóògùn mọ́mọ́ mọ́ ṣe é lóògùn mọ́mọ́ bẹ́ẹ̀ èèyàn kan bá dán wò. Àlímọ́tù Àṣàfà ọmọ 23 years. àjọ ọlọ́pàá tí wọ́n bẹ ní Ṣàgámù division headquarter náà ni a fi tó léwé ìran létí o. ọ̀rọ̀ ti kú òní Ṣàgámù divisional headquarter ọ̀rọ̀ ti dé léwé ìran ó ti dẹran ọ̀hún. ẹ mọ́ pa ẹ mọ́ jẹ ẹ mọ́ fi borí ẹran ọ̀hún lélẹ́yìí o. Àlímọ́tù Àṣàfà ọmọ 23 bó ló ti pòórá. ṣé ká nígbàgbọ́ wípé ibi tó ti ń lọ ibi iṣẹ́ náà ti àkọ́ọ̀tì ẹ̀ tí wọ́n gbé àbí ká nígbàgbọ́ pé àwọn amòòkùnṣèkà lọ́wọ́ wọn tó ti ba eléyìí àbí ká nígbàgbọ́ wípé èrè ẹsẹ̀ ara rẹ̀ lórìn ọjọ́ keje rèé. ewúrẹ́ èèyàn ò lè kúrò nínú ilé fún odidi ọjọ́ méje kéèyàn máa wà àgùntàn lè kúrò nílé téèyàn jọ ń gbénu ilé kéèyàn máa wà kódà kó jádìẹ lèèyàn ń sìn kó kúrò nílé kó kúrò ń sàkání èèyàn fún odidi ọjọ́ méje kéèyàn máa wà. Àlímọ́tù Àṣàfà ọmọ 23 years náà lẹ́ ń wò lójú wòran yìí ẹ dákun ẹ dábọ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dákun ẹ dábọ̀ ẹ̀yin Ṣàgámù ẹ dákun ẹ dábọ̀ gbogbo ẹ̀yin ará Ṣàgámù ọmọ Ṣàgámù olùgbé Ṣàgámù ẹ bá ní wá Àlímọ́tù Àṣàfà jáde o. gbogbo ẹ bá ti kófìrí rẹ̀ ẹ sáfi tó iléeṣẹ́ ọlọ́pàá létí. bó bá sì jẹ́ pé òun náà lórí rẹ̀ ẹsẹ̀ tọ́ Àlímọ́tù Àṣàfà wọ́n ń wá o. Àlímọ́tù Àṣàfà wọ́n ń wá bóde o. ẹni bá sì gbọ́ gbogbo àbíkẹ́mọ bọ́mọ yìí bó ti ṣe é ṣe kórìn ẹ dákun ẹ dábọ̀ ẹ fi tó iléeṣẹ́ àjọ ọlọ́pàá létí ní kíákíá. ìwákùwà náà wà ní tó bá sọnù tó bá ti pé ọ̀dọ̀ boyfriend kan àbí wọ́n ní boyfriend àbí wọ́n lo ápọ̀ ló gbà sínú ilé tètè tí Àlímọ́tù Àṣàfà tètè tí bóde. bójá ibìkan lẹ dé mọ́ ibìkan lẹ so mọ́ ẹ tètè tí bóde. ẹni bá kófìrí gbogbo ohun tó bá ti jẹ mọ́ ọmọbìnrin tẹ́ ẹ̀ ń wò lójú ìwòran yìí Àlímọ́tù Àṣàfà ẹ dákun ẹ dábọ̀ ẹ mọ́ jáfara o ìjáfara léwu. ẹ fi tó àwọn ọlọ́pàá létí ẹ fi tó àwọn òfin létí àbí kẹwádìí kó mú yín dé ilé àwọn òbí rẹ̀ kẹfà lé wọn lọ́wọ́. ọmọ 23 years tó pọ̀ òun lọ bíṣẹ́ Overcomer Computer Center tí ń bẹ ládojúkọ Magistrate Court tí ń bẹ Ṣàgámù ibẹ̀ ni a pé Computer Center òun wà. bóò láti wá rìn wírí bóò ló di ń di ọmọ tó tó yìí bóò ló ti rìn tí ò wálé mọ́. bóò lọmọ tó tó yìí bóò ni ó ti rìn tí ò wálé mọ́. ẹ dákun ẹ dábọ̀ ẹ mọ́ pa ẹ dákun ẹ dábọ̀ ẹ mọ́ jẹ ẹ dákun ẹ dábọ̀ má fi borí ẹran ọ̀hún ni. gbogbo ẹ̀yin abiyamọ ayé gbogbo ẹ̀yin abiyamọ ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ní fàdúrà máa ran ọmọ ìlọ́wọ́ níbikíbi tó bá wà kọ́ lódùà kó túlẹ̀. gbogbo ibi tó bá wà kí lódùà kó jẹ́ kó jáde láyọ̀ àtàlàáfíà kó fẹsẹ̀ ara rẹ̀ rí padà sílé. mo sì wá ń ṣèlérí njọ́ abá kófìrí pé Àlímọ́tù Àṣàfà
táwọn wá yìí njọ́ àbá ti rí fọ́nrán yìí à gbé wálẹ̀ à dà wálẹ̀ ọmọ yìí ò gbọ́dọ̀ lọ o mò ń wí mò ń kí tantan ẹran ọ̀hún ni o Àlímọ́tù Àṣàfà orí ìyá rẹ̀ ó mú ọ padà wálé orí bàbá rẹ̀ ó mú ọ padà wálé láṣẹ Elédùmarè tó bá jẹ́ pé jọ bí omi kàn lára ètí gbọ́ ọmọ Nàìjíríà sọ pé kárí ọláyọ̀ yìí ó padà wálé tó bá jẹ́ pé jọ tí wọ́n bí ọkàn kọ́ lára orí ìyá orí bàbá rẹ̀ yóò gbé ọ padà wálé tó bá jẹ́ pé jọ tó bí ọkẹ́ mo wá ọ padà wálé Àlímọ́tù Àṣàfà gbogbo abiyamọ ayé ẹ bá ní mọ gbàdúrà ọmọ yìí ò tún gbọdọ̀ parẹ́ máyé báyìí ẹ dákun ẹ dábọ̀ ẹ̀yin abiyamọ ẹ dákun ẹ dábọ̀ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ má jẹ́ kélé yóò tún lọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kélé yóò tún parẹ́ máyé báyìí bàbá àti ìyá rẹ̀ wọn ò lè sùn wọn ò lè wó láti ọjọ́ 13 oṣù kejì ọdún 2025 tá a wà yìí ńlọmọ ẹ̀ ti kú ò lé pé òun lọ bíṣẹ́ èrò ká lódò ká sùn kí lára lé ó wà á mu Ovakoma Computer Center àdójúkọ Magistrate Court tí ń bẹ Ṣàgámù ibẹ̀ ni a pé ó ti ń ṣiṣẹ́ kọ̀mpútà kí ni ká ti wá gbọ́ wípé wírí ká lọ bíṣẹ́ òòjọ́ ẹni ká darí wálé tọmọ yìí sì lọ tí wọ́n àgbúrò rẹ̀ dìbà tí ń sọ̀rọ̀ yìí kábíyèsí Elédùmarè kábíyèsí múnimúni tẹ́nì kankan ò ní rí múnilẹ̀ ayé panipani tẹ́nì kankan ò ní rí pa ayé burú ayé dájú ìkàlàwá èèyàn máa ń sọ ó máa ń dàbí pé àtẹnumọ́ inú ẹ̀dá jìn èèyàn ayé tó fún